ní àti ìgbà tí wọ́n ti bí èmi ò rí gbà kankan tán ni pé ọ̀pọ̀ wà rí ebi náà ni a máa jọ ń pariwo mímọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé tó bá pàdé ẹ̀wọ̀n náà wọn wà rẹ́ ni kó má sunkún tó fi dọ́dọ̀ wà rẹ́ ni kúrò ní but you see tó bá ní ọba kò dáa ṣọba ni ò dáa báwọn tó wà lára ọ̀dẹ ẹ̀rí a máa sọ nǹkan kan ní òṣèlú ní nǹkan tí yàn bá fẹ́ jẹ tàbí nǹkan tí yàn fẹ́ jẹ ni wọ́n wá lọ sínú òṣèlú ẹni tó ní fearless ṣó wà Nàìjíríà ni Ṣòwòrẹ́ tó ń sọ̀rọ̀ sá lọ sọ́dọ̀ ìyàwó àtàwọn ẹ̀ ní US owó ń wọnú àkáǹtẹ̀ ẹ wò gba election president tí gbogbo ń sáré òbí náà ti wá di Jésù òjijì tí ó rí ìjọba ṣe ńgbà tó ṣe gọ́vnọ̀ kóòtù ló gbà á lẹ̀ tó fi di gọ́vnọ̀ òun ló sọ pé bribe náà gbà so bribe òun náà bribe ní tó fi di gọ́vnọ̀ gbà yẹn tá a bá jọ ṣe lé ìtàn a lè dúró lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí Buhari ń ṣe tí gbogbo ẹ̀ kú tán wọn làwọn fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Orúkọ mi ni Adégbóyèga Ìṣọ̀lá Salvador Adébáyọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ APC ní Èkó mo jẹ́ Ìfàkọ̀jayé ni mo wà accountant àwọn tó ń ṣe iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ owó fellow ni mí as a chartered accountant. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Yaba Methodist School ní Yaba ìgbà yẹn mo lọ sí Methodist High School ní Iléṣà ní tó lọ sí Federal Polytechnic ní Ìdá Benue State ìgbà yẹn Kogi State nísìnyí láti bẹ̀yẹn mo ti lọ sí Rivers State University of Science and Technology ní Port Harcourt ẹ̀yìn ìgbà yẹn ni mo wá ṣe masters that's MBA in financial accounting ní Lagos State University Ọ̀jọ́ oríṣiríṣi ló wà ní constitution ilé wa ọmọ Yorùbá ni wọ́n bí mi sí ìlú Èkó ọmọ ìsàlẹ̀ Èkó Ẹ̀gbá ni bàbá mi ṣùgbọ́n ìyá mi tèmi fi gbọ́njú tó fi kú kò jẹ́ ká dé ọ̀dọ̀ àwọn tiẹ̀ nísàlẹ̀ Èkó láwà Yúzùmọ̀ ní Tòkunbọ̀ 77 Tòkunbọ̀ bẹ́ẹ̀ lẹ ti rí Salvador ọmọ Salvador ni ìyá mi bàbá mi Salvador tí wọ́n relate máa wọn ẹṣin lókun ruling house tó ń jọba nísàlẹ̀ Èkó tí bàbá mi náà àwọn náà ruling house ni wọ́n ní Òwu Ìtàyálóde ṣùgbọ́n I was more used to ni àwọn ọmọ ìyá mi torí ọmọ ìsàlẹ̀ Èkó wọn gbà káwọn ọmọ wọn lọ jìnnà we are more used to them in Lagos than in Ogun State, but we relate. Mi ò dédé sùn kí n jí kí ní pé mo fẹ́ lọ ṣòṣèlú tó bá yẹ pé mo sùn mo jí mo ní mo fẹ́ lọ ṣòṣèlú ẹ̀rí a máa sọ nǹkan kan ní òṣèlú ní nǹkan tí yàn bá fẹ́ jẹ tàbí nǹkan tí yàn fẹ́ jẹ ni wọ́n wá lọ sínú òṣèlú mi ò wá nǹkan tí máa jẹ lọ kí n tó bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ó kéré jù mo ti nílé 3 mọ́tò bíi 4 ló wà nílé mi as at that time Mercedes ṣe lọ́ba ọkọ̀ mo ní Mercedes mo ní ilé tí mo gbé fún ìyàwó mi tí gbogbo wọn lò so as at that time I was comfortable bí ṣe sọ ládùúgbò láàrin àwọn landlords ní ìwọ́n tiẹ̀ ó dá ṣiṣẹ́ ara ẹni wàhálà yìí lọ máa bá wọn ṣe politics kẹfì attract attention wá sádùúgbò so anytime tí ìbò àbí nǹkan bá yọ ní rí mi pé mo ń yájú lẹ́kìrì máa pe àwọn tó rán mi iṣẹ́ náà ni máa pè padà wẹ̀ wọ́n tún ti dé o àwọn náà dẹ̀ máa sọ fún àwọn èèyàn tó bá lọ bá wọn pé ibi tí Salvador Adébáyọ̀ bá láwọn lọ because àwọn làwọn rán iṣẹ́ so
In such instances, community ti make mi ní progressive tipátipá. Ó yàtọ̀ sí ẹni tó sùn tó jí tó ní mo fẹ́ ṣe chairman. Jẹ́ pé nǹkan tó ṣe lọ nìyẹn. Ọ̀rọ̀ mi nísìnyí àdúgbò ló sọ pé àdúgbò àwọn ọmọ pa wà bí ẹ jẹ́ ká ìkànnì wa gbọ́dọ̀ lọ síbẹ̀ yẹn kó lọ bọ́ sí wọn láàrin kan jẹ́ kán mọ̀ pé so attract meeting wa sádùúgbò attract development wa àwọn nǹkan tí so various reasons ló mú àwọn èèyàn wọnú politics. Ẹlòmíì ebi ló pa wọlé lọ́yìn sọ pé nǹkan tá a fẹ́ jẹ ẹ bá tún dé inú ẹ̀tàn ẹ bá dé meeting ẹ máa rí àwọn oríṣiríṣi èèyàn ló wà bẹ́ẹ̀ grassroots lè ní play oríṣiríṣi lè máa bá èrò tó pọ̀ rẹpẹtẹ yẹn wọ́n pín sí oríṣiríṣi. You now have to start thinking pé kí ni nǹkan tí mi fẹ́ kí ni nǹkan tí lágbájá fẹ́ kí ni nǹkan tí lágbájá fẹ́ ọ̀nà owó ni máa gbà láti fi rí nǹkan tí mo fẹ́ so meeting tá a wá yẹn lásán kọ́ so tí n bá wò pé nǹkan tí mo fẹ́ tí n bá rìn mọ́ ẹ ní máa rí pàtó sẹ́yìn ẹ̀ má di my leader àfinimọ̀nà àbí pé mo ti ń tẹ̀lé o so kémi lè rí nǹkan tí mo lè ìwọ náà wá aṣọ àwọn tó wà wájú ta ló lè gbé mi débi attention tí mo wá yẹn so oríṣiríṣi ló wà ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó kàn pọ̀ jù tó máa wá sí meeting bóyá owó tán fẹ́ fi jẹun and òṣèlú yẹn wọ́n ti sọ di mẹ́ta kọ́bọ̀ nítorí kò síṣẹ́ kò sówó torí àwọn tá à ń lọ fún lówó tá à ń lọ bẹ̀ẹ́ pé kán jáde wá kán wá dìbò àwọn náà kún meeting nísìn meeting tán kún nísìn ó di pé tẹ́ bá pè meeting gbọ́dọ̀ lò lọ́wọ́ ẹni tó bá pè meeting àbùkù lẹ́ máa kàn wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ń ṣe meeting àmàdáwò ni lágbájá ń ṣe nǹkan báyìí àdáwò tá a máa fún àdáwò àgbàmọ́tò àlọ́bàṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ padà a fẹ́ ṣe nǹkan báyìí àmàdáwò àmàplan nísìnyí mo sọ́rí o tó bá lówó ẹ̀dá ní òní rí èèyàn. So when you are now saying progressive not progressive bí àṣà ọ̀gá mi tó ti dolóògbé ọlọ́run fún ọ̀rọ̀ kan bàbá kábíyèsí ọba Hamzat wọ́n máa ń sọ̀rọ̀ pa ní pé ó ti di merchandise politics náwọn èèyàn play tí wọ́n bá ti ní rí nǹkan wọn ò ní ṣe tó bá ní ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀gbẹ́ni yìí a ní kí ló wà ń bẹ fáwọn. Politics generally is about interest kí la máa rí náà ni but àwọn kan nǹkan tá a máa jẹ àwọn kan nǹkan tí gbogbo olù tó máa benefit àdúgbò mi tó máa rí dìmú so ìyàtọ̀ yẹn máa ń wà ó narrow ẹni tí ó bá fi ọpọlọ gbé dáadáa àti rìn dáadáa kó tó rí pé ó máa jánà. Nígbà tí àjókòó ní meeting tán sọ pé mi ni kí n lọ ṣe aṣojú àdúgbò kí n lọ síbi náà tí ń ṣe meeting a ní bàbá kan ládùúgbò ń bẹ a máa ń pè ní bàbá ọlọ́pàá Prince Kalejaye náà ti dolóògbé lé nìkan náà fún ọ̀kẹ́ wọn òun ló ń ṣe politics ládùúgbò wọ́n wá ní bàbá pé problem ní bàbá ní pé bàbá ò ní bí bàbá bá gbà ó bá sọ pé òun fẹ́ ṣe nǹkan kan tó bá ti bẹ bàbá máa jùlẹ̀ fún pé àwọn nídìí èèyàn tó máa jẹ́ pé ṣé àwọn táwọn ràn ló ń lọ jẹ́ bàbá ń lọ ṣòṣèlú nítorí òun bàbá láti ṣòṣèlú ni nísìnyí ẹni táwọn fẹ́ ránṣẹ́ so mi ò bá yín ṣe gbogbo eléyìí sí mo bí wọn ní lọ kí n tẹ̀lé bàbá yẹn òun ló mọ gbogbo ibi tó ń lọ with my level of education and knowledge ó yẹ kí n lè decide so mo wọlé bí ẹni tó dijú ni nígbà tí bàbá dé máa mú mi dé Ìfẹ́lódùn Ilé Ògbó mú mi dé mandate mú mi dé Justice Forum so àkọ́kọ́ lọ sí mandate wọ́n pèrè àwọn batco gbà yẹn gbà tí mo wo bẹ̀yẹn mo wo ṣú ilé fi yàtọ̀ sí ti Jákàndé kan sá fún tán láṣẹ àṣẹ náà ni batco yìí ń pa
àwọn òdìkejì wo ló tún wà gbà yẹn tó pọ̀ gbà yẹn AUF AIG gbogbo ẹ̀ la lọ round kí n tó decide pé ẹ jẹ́ ká dúró sí Justice Forum orí Justice Forum ìpìlẹ̀ bí bàbá ṣe dàgbà tó ń gbà yẹn wọn kì í sọ pé tipátipá nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ló wà nílẹ̀ o kí la máa rí ṣe sí báyìí o gbogbo wa máa sọ ẹ máa gbọ́ tó bá sọ pé ó sọ̀rọ̀ á ní kí ló kàwé sí kí náà rán ẹ lọ sílé ìwé sí sọ nǹkan tí wọ́n rò ṣe gbogbo abájọ sọ based on nǹkan tí gbogbo abájọ sọ lẹ́jẹ́ ká fi tì báyìí so gbogbo wa lájọ wà geared towards ensuring that thing will survive because it's common interest gbogbo wa ó yàtọ̀ sí pé ọ̀kan sọ pé ọ̀gá ní pé adérìntọ́ lẹ gbọ́dọ̀ lò adérìntọ́ kẹ́ àwọn táwọn bá adérìntọ́ gbé wọn béèrè lọ́wọ́ wa ìyàtọ̀ tó fẹ́ wà nù ẹni so tá a bá wọnú ẹgbẹ́ tí mo rìn láàrin wọn ó bá jówó là ń wá ní máa dúró sínú mandate àti lówó dáadáa but tó bá jẹ́ pé ó fẹ́ ṣe iṣẹ́ fúlù fẹ́ ṣe fẹ́ gbẹ́ best bet náà ni Justice Forum torí bẹ́yẹn lè ti máa ráwọn èèyàn tó máa gbà yín láyé tẹ máa rí ẹ má lè sọpọ̀ lọ́kàlẹ̀ kan bí àǹkan tẹ́ ẹ̀ ṣe and it's more of the grassroots than any group. Ọlọ́run á kó gbogbo ayọ̀ ní àti ìgbà tí wọ́n ti bí èmi ò rí gbà kankan tán ni pé ọ̀pọ̀ wà rí ebi náà ni a máa jọ ń pariwo ẹ rántí ìgbà kan àwọn èèyàn lè ra fáànù sílé ìgbà tó sanwó dojì náà lè ra fáànù náà ra tẹlifíṣàn àbẹ́tí gbàgbé ìgbà kan ẹ bá fẹ́ lọ sí London 99 naira ni to and fro nísìnyí tẹ́ bá ní 4 million ẹ̀ lè lọ but àwọn èèyàn sì ń lọ ẹ bá dé airport wọn kún bẹ́ẹ̀ kò dẹ̀ sówó ṣówó ni kò sí ni àbí really align nǹkan tá à ń fẹ́ ṣojú wàhálà tó ṣe àwọn èèyàn wa gan mọ nǹkan tó ń fẹ́ tó mọ nǹkan tó ń wá kò sígbà tí kò ní síbi kò sígbà gbogbo everybody ò lè wà okay gbogbo eré tẹ́bí gbogbo ìjọba bàbá sáà ni pé kí more people kí ìnira má sí fún ọ̀pọ̀lọpọ̀ nígbà tèmi kì í ṣe pé kó bá sí ìnira rárá kí ìnira yẹn máa ẹrù tó àwọn tó nira kó máa pọ̀ jù bọ́ kò síbẹ̀ máa yẹ ṣe policy change táwọn èèyàn kò ní sunkún wọ́n print owó tuntun lájọ́ tẹ́yìn tí ń lọ sí báńkì ẹ̀rọ owó tuntun gbà rí ṣé Bọ́lá Tinubu ló dálẹ̀ ni látijọ́ yìí owó tuntun tán print in Central Bank wọ́n kó fún wọn báńkì àwọn báńkì nígbà táwọn yẹn bá gbà instead kan kó fún àwọn kọ́sítọ́mà tó ń kówó wá fún wọn ẹ máa kó fún àwọn tó máa lọ tà gbogbo aládẹjọ́ rí wọn pa títọ́ máa di wá tó ń tà fún wa ìyẹn kò sọ pé wọ́n tó ń ta yóò yẹ kọ́lọ́pàá mú ẹ o gbogbo alájọ́ lọ́kọ́ dẹ̀ fi yẹn jẹun ó dẹ̀ ń jábọ̀ padà ní because manager kan ló ń release ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo wàhálà tá a sọ àwọn ibìkan ló ti bẹ̀rẹ̀ ìbàjẹ́ tí wàá wẹ̀wò ti di à ń kó sí wa lọ́rùn àwa ń pariwo ọ̀rọ̀ education similar problem ló wà so tẹ́ bá ń sọ̀rọ̀ economy it has always been like that but foundation tí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tán láwọn lé tí àbámá ní sùúrù láàrin bó bá fi pé bí ọdún méjì mo ṣùgbọ́n pé nǹkan tí ń change already ó lè má ti hàn sáwọn èèyàn ìyàtọ̀ tí ń wà ẹ bá lọ wo report náà sì ṣe ní bí 3-4 days back gross domestic product wa wọn ló ti improve ìyẹn ní pé production ó ń sún sókè ẹ bá wo ìgbà tí ààrẹ Buhari wà ń bẹ̀
jálẹ̀ epo rọ̀bì wọ́n rí tó 1 million lójúmọ́ ọ̀tọ̀ náà jí wọ́n sọ pé ń jí epo náà ṣé epo jẹ́ yànmùyànmú tó ń mú téèyàn ọkùnrin ọkọ̀ tó fi ń jí epo so gbogbo àwọn navy ọlọ́pàá gbogbo wa sọ pé wọ́n rí tó dẹ̀ ń kọjá lórí omi problem wa rọtí àwọn tó ń ṣe tẹ́lẹ̀ sí tí Tinubu yẹn tó dé tó ní òun ò fẹ́ kàn ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀rẹ́ ẹ̀ náà máa jẹ ni ṣé ebi ò ní pa wọn ni àwọn tó ń fún lówó wọn rówó fún ebi á pa wọn wá jọ máa sunkún bọ̀ lọ́ọ̀ ní sọ nǹkan táwọn ń ṣe but it has bí ìjọba ṣe ń rí nìyẹn tí fáànù yẹn bá ń fẹ́ síbí ọrùn fáànù yẹn ò gan òun náà fi sọ pé ọdún mẹ́rin tẹ́lómi bá débẹ̀ àti yí ọrùn fáànù yẹn pé bí lóun fẹ́ kó yí sí so àwọn tó ń fẹ́ sí sìn àwọn máa ní ó ń ṣe dáadáa àwọn tí ò fẹ́ sí wọ́n á máa sunkún so láti ilẹ̀ kò sígbà kan ìgbà Gowon kan ni mo Bọ́lájí Johnson ṣe gọ́vnà ni rántí pé wọ́n sì ń lo ilé pákó ṣówó wà náà kan lé pákó rántí pé ó regulate rent tán fi kọrin àpàlà ilé pákó 10 naira lẹ́wọ̀n mọ́ san ṣé nǹkan wà ń lù náà ní gbogbo ẹni ṣe rí nǹkan tẹ́mi feel ni pé èrò àwọn èèyàn tó ń ṣe òṣèlú ọ̀pọ̀lọpọ̀ wọn súnmọ́ aráàlú so wọn rí lè mọ bí tí bàtà ti ń ta aráàlú lẹ́sẹ̀ and you are now having mo ń ṣe nǹkan báyìí fún àwọn èèyàn tó ń ṣe fún àwọn ń retí nǹkan báyìí so dysfunction but with the way tí ààrẹ fi ń gbé ẹsẹ̀ sí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo guarantee láàrin ọdún méjì go straighten out oníkàlùkù àmọ́ ibi tá à ń lọ ó nọ́mà kẹrí ariwo ibi pa wọ́n ibi ò pa wọ́n ibo ló ti pọ̀ jù ilẹ̀ Haúsá àwọn òun náà rúùlù látijọ́ yìí àwọn wo ṣé ibo ráyè débẹ̀ ni Yorùbá ráyè débẹ̀ ni so kò mọ́ wọn lára báwọn ọmọ wọn làwọn ilé ìtàn rí nínú kìíní ẹ̀ ṣé àwọn ọmọ ti wà rí wọn kan wọnú báǹkì lọ wó báǹkì lọ ṣe kìíní kan kò mọ́ wọn lára so we have to find a way láti support ààrẹ Tinubu láti support policy ẹ̀ adé máa gbàdúrà fún kọ́lọ́hún kó kọ́ ọmọ ṣe because kò sẹ́ni tí ó lè ṣàṣìṣe èèyàn ní gbogbo wa but kọ́lọ́hún kó gbà fún wọn kó kọ́ ọmọ. Ení àìmọ̀kan ló dà wọn ọ̀pọ̀lọpọ̀ láwọn ààrẹ ò yọ subsidy ẹ wádìí ẹ̀ dáadáa ààrẹ Buhari kò fi subsidy sínú bọ́jẹ̀tì so nǹkan tẹ́ ń sọ wọ́n pààrọ̀ ìjọba kò lè gbé bọ́jẹ̀tì lọ́njọ́ tán pààrọ̀ ìjọba àbí so bó ṣe ń gbà wẹ́ àwọn èèyàn ní kò dá bó ṣe sọ bọ̀ tèmi fi pé bó ṣe sọ wẹ́ tàkà tètè mọ́ bí dájọ́ wa o kò sí subsidy mọ́ ẹ gbàgbé o nǹkan tó bá ń lẹ̀ ló sọ kì í ṣe pòun ló ṣe ṣe pátì kan náà ni wa àdẹ̀ní program and tí wọ́n bá ní pé APC hand over fún APC ẹ máa expect continuity of their program àbí bẹ́ẹ̀ kọ́ so tẹ́ni tó ń lọ bá sọ pé mo dá dúró tó bá dé tó bá dà padà ẹni máa wò pé iṣẹ́ gbẹ́ kan náà ṣọ́ gbádùn ṣá so the first thing is okay kò sí mọ́ ẹ jẹ́ ká mójú kúrò bẹ́ẹ̀ kò tí ì ṣèjẹ́ ààrẹ rí in fact ìjọba ló ti ṣèjọba gbẹ̀yìn àti lé ní 20 years gbà tó ṣe gọ́vnà so tó bá ṣe èdè bẹ́ẹ̀ náà ló máa ṣe wò pé kí ló ń ṣẹlẹ̀ gangan bí kí ló dé báwo lẹ ṣe ń ṣe bóun ni gbogbo àjọ ń rí sí kì í ṣe pọ́n sọ subsidy bẹ́yẹn náà
sórí oríṣiríṣi ló kàn lọ. Kí là ń pè ní subsidy? Ó yẹ kẹ́ san 15 naira, ìjọba ní kẹ́ san 30, 20 naira tó kù wọ́n fún àwọn ilé iṣẹ́ tó lọ rà. Ó tán pè ní subsidy nìyẹn. But I find that pé ariwo ààrẹ lẹ́ ń pa, àjọ pariwo ara wa bí ṣe ń sọ ni, èèyàn burúkú ni gbogbo wa, kò sí èèyàn tó lè sọ pé òun mọ̀. Epo, èmi o, ọ̀rọ̀ subsidy náà lọ́dọ̀ tèmi tó bá béèrè ó ń bí èmi inú. Reason tó fi ń bí mi inú máa sọ fún yín. Ẹ lè nípa àwọn kan ṣẹ̀ kó jẹ́ gbogbo òlù lè máa ní kó jẹ ìyà. Torí gbà tẹ́ máa sọ̀rọ̀ subsidy yìí, ẹ lówó tó ń wà lórí ẹ̀ ó ti ń pọ̀jù. Kí nìdí? Epo tí à ń lò ẹ ló ń pọ̀ sí. Àníyàn bí 2-3 tó jáde sórí rédíò orí tẹlifíṣàn pé báwo lè po ṣe pọ̀ sí, ẹ ṣírò ẹ ò lè ní. Nǹkan méjì ló dẹ̀ wá ń díẹ̀. Tẹ́ bá dé border, any of Nigerian borders, nígbà yẹn wà bá táǹkà láti aago kan ní táǹkà epo tí ń tò tó fẹ́ lọ sí bóyá Kútọ́nù ni o, bóyá tọ́tímátò. Ẹjọ́ nítorí Ọlọ́run, tó bá fẹ́ ra báàgì ráìsì kan láti Kútọ́nù, ṣó mọye security points tó máa pàdé? Ọlọ́pàá, custom, quarantine, gbogbo ọ̀nà wà bẹ́ẹ̀ o. So wọn ò rí gbogbo táǹkà epo yẹn, ó jẹ́ pin. Táǹkà epo almost 200, wọ́n á gbowó epo yẹn. Epo tí ìjọba tẹ gbowó lọ́wọ́ ẹ̀ pé kó dín owó ẹ̀ kù fún àwọn ọmọ Nàìjíríà. Àwọn ọmọ Nàìjíríà kan dẹ̀ ń gbé, wọ́n kò lọ sí Kútọ́nù, wọ́n kò lọ sí Niger, wọ́n kò lọ sí Cameroon. Invariably, subsidy tẹ́ ń pariwo, à ń subsidize Niger, à ń subsidize Cameroon, gbogbo West Africa là ń subsidize, kò mọ́ pọ̀ lọ wá mọ́. So question tèmi ni pé, okay, torí pé wọ́n máa ń ṣe yẹn, a ṣe cancel subsidy. Kí ló dé tẹ́ ń fìyà jẹ àwọn? Tẹ́wọ́n kì í lábàá tiẹ̀ cancel ẹ̀. Kí la ṣe fún àwọn tó allow kìíní tó rán gbowó ní náà? Subsidy yẹn ló fi ń jẹ́ profit sí ìlú tó ń gbé lọ. So nínú subsidy yẹn náà ti ń fún ọlọ́pàá, náà ti ń fún custom, náà ṣe fi bẹ́ẹ̀ nípa àwọn orí wọn kọ́ máa gbé lọ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó kì í ṣe àti withdraw subsidy. Ṣé yẹn wá stop ìbọn tó ń kó wọlù? Àbáwọn yìí náà kọ́ náà ṣì wà ń bẹ́ẹ̀ tó ń jẹ́ kán kó bọ̀ wọlù. So èmi lọ́dọ̀ tèmi, like I said, community lèmi ti wá. Mo yàtọ̀ sẹ́ni tó wá wọ politics. À ń treat egbò, à treat nǹkan tó ń kọ́ sí egbò. Yes, nàbá withdraw subsidy o good. Mo kò síjọba tí ó kì í wá nǹkan kan tó máa ṣe láti fi mú ara rọ àwọn aráàlú ẹ̀ o. Àwọn tá a kó sí bọ́dà kí náà ń ṣe. Òun náà látúnṣe ń gbọ́ ìnà, wọ́n máa kó kọ̀ńténà máa wọlé, máa rọ ẹrù wọlé. Empty container ló ń lọ láti Nàìjíríà. Àwọn èèyàn wọ́n máa ra nǹkan tó fẹ́ export, ó dẹ̀ máa bàjẹ́ nítorí àwọn èèyàn wọ̀nyí náà ni. Oṣù 3 ó di iṣu sínú kọ̀ńténà, ṣé kò ní bàjẹ́, kò ní jẹrà ni? So ṣé Tinubu ló wá ṣe yẹn ni? But the point is, Tinubu may not be able to see everything. Àwọn tó yàn sí position ni wọ́n need láti ṣe the right thing, and that's getting me worried now, because mo ti expect pé káwọn nǹkan kan ti máa change, especially in the internal affairs area. Ọ̀rọ̀ ti passport àárín nǹkan tó ṣe fine, beautiful. Under náà ni customs, under kí ló ń ṣe sí gbogbo wọn yẹn? Kí ló dé tí wọ́n ṣe ń wọlé, dé drug ń wọlé tó yẹ pé ndl ń lé wọn mú kiri? The borders are so porous. Ṣé báwo yẹn wá la kó síbẹ̀? Idea tuntun ò lè wá ní àlèdá gbogbo wọn nù sílẹ̀. Everybody from 45 above. Why don't you kakú wọn dálẹ̀? Ẹ gba àwọn ọmọ tuntun, ẹ lọ fún wọn ní reorientation bíi 3 months. Kí military train wọn, kẹ́ tó wá dá wọn padà sí customs pé kán fún wọn training bóyá oṣù kan àbóṣù méjì. Kẹ́ wá dá wọn padà sí border. Ẹ báwọn náà bá tiẹ̀ máa ṣe bí ìtàwọn tó lọ. Ariwo adínkù ilé àwọn tó lọ yẹn ilé ìtọ́ ti jí káwọn máa lọ nù.
let's put new people there and see if we can have a new Nigeria. Àwọn ọmọdé wọ̀nyí pọ̀ tán níṣẹ́ tán ni frustration ti pọ̀. So issue subsidy ó máa ń ṣe mí bákan, but èmi ò rí ibi tí ààrẹ Tinubu ti jẹ̀bi o. Policy formulation tó ti wà ńlẹ̀ non continue, but èmi lọ́dọ̀ tèmi mi sì fi pé we can go further. Èèyàn kan wọ́n ní ká tó bá ṣẹ̀ lọ́ba ń gé ni, nísìnyí ọba ògé ká tó ṣẹ̀, àwọn ọ̀ka tó kù lọ́ba ń kó ẹgbàá mọ́. Torí nísìnyí tó bá increase owó epo by 5 naira, ó máa ní nǹkan tó ń pè ní multiplier effect. Torí ẹni tó ń lọ gbóúnjẹ wá látòkò, mọ́tò ló máa lò, epo ló máa lò. Ẹni tó ń lọ síbi iṣẹ́ gan tó fẹ́ lọ gbowó oṣù, mọ́tò ló máa wọ̀. Landlord rẹ̀, ìyàwó ẹ̀, ọmọ ẹ̀, gbogbo wọn mọ́tò ló máa wọ̀. So gbogbo effect yẹn ń bọ̀ padà sọ. Nǹkan tó ń pè ní multiplier effect ni. So tó bá ná 5 tó bá fi 5 naira kún owó epo, result ẹ̀ lórí èèyàn kan á fẹ́ wọ 150 naira. 5 naira ló dẹ̀ fi sówó epo. Tomato tán ló wọ́n, ṣé wọ́n import tomato ni? Owó epo ni. Ẹni tó wà lóko tó bá gbìn tán, owó ló ṣàfihàn epo tó fi lọ sóko ẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? So gbà tó dé wù tán, tó bá kójọ, owó náà máa fi epo tó máa fi kó wá síbi tẹ́tí fẹ́ jẹ náà. But láàrin yẹn náà, èrè àjẹjù àwọn èèyàn wá pọ̀. So some of these policies should go with other policies that will make things easy. Kò sí nǹkan tó ní ká má ní cost control. A ní wọ́n gba àwọn ministry. Kò sí nǹkan tó ní ká má ní. Tomato yìí tó bá ti ju 5 10 naira, gbọ́dọ̀ ta lọ́jà yìí. Kò sí nǹkan tó ní ká má ní. Tó bá jókòó tó study empirically tó dẹ̀ mọ̀ pé iye tó yẹ kó gbé pẹ̀lẹ́ èrè táwọn fẹ́ fún iye báyìí ni, we can control. Torí aláṣejù làwọn èèyàn wa náà, àdẹ̀níkà. Ewu alájọ rí fọ́nrán tó jáde fídíò, wọ́n lọ kó tomato, àwọn Haúsá, àwọn kan náà gbé o, ní òkè ọ̀dọ̀ àbí ọjà ọ̀dàn, wọ́n lọ kó ní 4,000 apẹ̀rẹ̀, wọ́n wá tà ní 150,000 lẹ́kọ̀ọ́. Kí ni distance ọjà ọ̀dàn sẹ́kù? Ọ̀sẹ̀ wọn báwí ni, ṣé ìjọba náà sùn ni? Gbogbo ẹ̀dẹ̀ kọ́ ni ìjọba ààrẹ. Àwọn governors náà lẹ́bi. Ẹ má jẹ́ ká máa tanra wa. Aláwọn èèyàn ní Ministry of Agric tó ń ṣe intelligence report tó ń padà sí ministry. Nígbà tí wọ́n rí kíní wọ̀nyí, kí la ṣe sí gẹ́gẹ́ bí ìjọba? Kò sí nǹkan tó ní pé kí n má ní kí karùn àwọn èèyàn lọ sí ọjà ọ̀dọ̀ náà, kọ́ kó tírélà lọ́kàn lọ ra wá. Kára má bàa ní àwọn èèyàn wa. Subsidy náà nìyẹn o. Àbí bẹ́ẹ̀ kọ́? So gbogbo kíní wọ̀nyí ó wà lọ́wọ́ àwọn, everything wà, ó depend lórí ẹni tó wà lórí ìjọba tó ń ṣe. Mímọ̀ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu pé tó bá pàdé ẹ̀wọ̀n náà wọn, wà rẹ̀ ni kó máa sunkún tó fi dọ́dọ̀ wà rẹ̀ ni kúrò ní. But you see, tó bá ní ọba kan ò dáa, ṣọba ni ò dáa, báwọn tó wà lára ń dẹ̀. Policy, oh good. How are we effecting the implementation? There must be human face to it. Èkó ló wà yìí. Mo wà ń jọba nígbà ayé bí ààrẹ fàjọ wà ní cabinet ni. Gbogbo èèyàn ló ń sọ. Kò sọ́kadà lójú tí mo ti lé wọn tẹ́lẹ̀. Ìbò náà gbà wá. Torí ọkàn díjọba ó dẹ̀ sùn. Kò dẹ̀ sí ètò kan mọ́. Ẹgbẹ́ kan náà dẹ̀ ní. Èkó ló ti dìdàkudà yín sí i. Kò sí èèyàn kan ní wa tẹ́mi ẹ̀ safe mọ́. Tó bá ṣe náà síwájú ilé ẹ̀ kò sí garanti gbogbo bá náà yẹn lọ́la. Gbogbo àwọn ọmọ oríṣiríṣi náà kó wọ̀lú. Nígbà yẹn tí bí ààrẹ fún ṣe tó máa kó wọn, a máa kó wọn sí mọ́tò tá a máa dá wọn padà sí state tó ti wá. Kí ló dé tá a ṣe mọ́?
bàbá wa pé wọ́n Nàìjíríà ni bọ̀tà àwọn ọmọ tí wò wá sílùú yín wá ní lára náà gbàtà ní méjèèjì káwọn ọmọ tí ń kàwé tí wọ́n kàwé wáyé tó máa sọ wá di wàhálà fi sí wa lọ́rùn bọ́ ṣe ń fún wa lówó náà fún yín lówó náà so dẹ́yìn bá dìísẹ́ pé owó tí yín kẹ́yìn pin táà kó tiwa la fi ṣe nǹkan dáadáa so dákọ́ wá jẹ́ pé àwọn ọmọ tí yín lọ́mọ máa dá aláàmú bí ni. So we have to draw the line at a point. I mean, I need that really jókòó. Nigeria ni mi, but kí n tó jẹ́ Nigeria Yorùbá ni mi. Kí ló yóò pè mí nínú nǹkan tá à ń ṣe? So issue ọ̀rọ̀ ebi, wọ́n withdraw subsidy, ariwo lásán lẹ́mi gan rí gbọ́. Let's start thinking of something concrete. Ebi ti wà, kò ṣe bẹ̀rẹ̀ sí wa. What withdraw subsidy, what do we do to ameliorate the situation? Gbogbo owó tó ń fáwọn èèyàn yìí mi ò rí solution sí torí gbogbo alájọ mọ̀ pé wọ́n change sí dọ́là, ó wà nùkan tó tún kó bá dọ́là. But then, bá ṣe sọ ṣe ààrẹ ló fẹ́ kó lọ ra tomato kókó wá sípò ni. So àwọn èèyàn náà tá à ń lò ó important ó dìjọ́ tán bá tó bẹ̀rẹ̀ sí gbà kí ẹ bá ń blame òṣèlú kọ́ ló ní problem méjì ló wà nù nǹkan tá à ń ṣe yìí. Àwọn aṣíwájú wa problem ni wọ́n, àwọn tó jẹ́ bí leaders. The second problem tá tún ní ní àwọn civil servants. Ibi táwọn aṣíwájú wa ti jẹ́ problem ni pé wọ́n fẹ́ yàn tó gbọ́n. Mi ò mẹ̀ṣẹ̀ tẹni tó gbọ́n tó ṣẹ̀. Ní gbogbo ìlú tó kù wọn máa wáyàn tó gbọ́n tó máa help wọn láti mú ọgbọ́n ẹ̀ kó. Níbí wọ́n á léyàn táwọn lè control, ẹ̀yìn táwọn lè ní jókòó, mú 500 naira wá, mú 200 naira wá. Ó wà ní nǹkan tó ń pa wá kó lọ. Ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ kà sọ́wọ́n àwọn òṣèlú lọ́rùn tèmi rí nìyẹn. Now ẹ̀ṣẹ̀ yẹn consequentially ló kọ́ sí ìkejì. Nítorí ìgbàdo yẹ quality àwọn tààrọ̀ lọ láti lọ represent àwọn èèyàn kò dáa tó àwọn tó ń lọ bá ṣiṣẹ́, which are the civil servants, the public servants. Ẹlòmíì ní PhD ni wọn. Àwọn tiwa ìgbà yìí làárọ̀ náà ká ọ̀pọ̀lọpọ̀ wọn o. Nígbà tó ń di kọ́yé councillor tó di supervisor ló ṣe ń sáré lọ gba certificate o. Ní ìgbà tí àwọn ẹgbẹ́ ń lọ sí school kò lọ o. Bóyá vulcanizer ló ń ṣe àbí nǹkan kan. Ọlọ́run dẹ̀ bá ṣe bàbá kan tí yóò ṣe. So ìgbà yìí làárọ̀ ni wọ́n ṣe. So wọ́n mọ owó náà fi gbà. Ẹ wá gbé ẹ lọ gbé pàdé ọmọ àtàpàtà dìde tó jẹ́ pé ó jẹ ìyà lọ sí school mọ́ ti fún tẹ̀dọ̀ ẹ̀ tó tún ti ní PhD. Ẹni kó wá ṣọ̀gẹ̀ ẹ̀ mọ̀ pàjọ́ ń tanra wa ni. So ẹ bá lọ wò dáadáa politicians ò lówó tó àwọn civil servants o. Ìrọ̀lẹ́ jọ ń pa fúnra yín o. Ní ìlú Nàìjíríà tẹ̀wá yóò ẹ̀ ń tan ara yín ni o. Kò sí council chairman tó lè dúró kó sọ pé òun lówó ju ẹni tó fi ṣe council manager òun àbí treasurer lọ àbí engineer. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ lówó jù lọ o lè bẹ́ẹ̀tẹ̀ àtẹnidẹ́. Àwọn òde ń lo 4 years. Tó bá lo go chairman yá tún lo chairman mi àti tó ṣe ń lọ kiri tó ń jẹ́ kiri nìyẹn ìyẹn ọkùnrin wọn ìyẹn kọkùnrin wọn ariwo politician ọgbà. So when you look at it, the society is rotten, the system is corrupt, and we need to really sit down and agree báwo la ṣe fẹ́ move forward. Àwọn kan ti wò tán ni ilẹ̀ Yorùbá wọn ò ní luck this time around. Nígbà àwọn Awólọ́wọ̀ best brain wa ló lọ sọ́yìn Abuja. Nísìnyí àwọn ọmọ náà lọ a máa lọ sí ẹ̀ ní gbọ́pọ̀ tí ẹ̀ move motion kankan ẹ̀ ní gbúrò wọn lọ́hùn. Owó tó máa gbà bẹ́ẹ̀ náà ń gbà. In December wọ́n fún wọn lówó kan wá fún sọ pé wọ́n fún wọn lówó kan wá help àwọn èèyàn kan ṣán ṣe ni. Kí ló ṣẹlẹ̀ ta ló gbọ́n kankan pẹ̀ mọ́. Ibi Nàìjíríà iná náà ti ní pé ìjò gbówó mi. Àbí bẹ́ẹ̀ kọ́ àwa lébi ń pa wá. A máa yóò dáadáa gbà ẹ̀ ká múra sí. Ààrẹ Buhari sọ pé ẹmọ̀gbà náà ti náà sílé epo tiwa tó ń fọpo ni
láti gbọ́ Ọbásanjọ́ ní ṣó ṣiṣẹ́ ni question tẹ máa bèrè ni mo sọ fún yín pé àwọn civil servants àwọn àbí civil servants làwọn ọ̀gẹ̀ni politician pé wọn àwọn wo ló wà ń bẹ̀ ṣá àwọn tó ń ṣiṣẹ́ níbẹ̀ wọ̀nyẹn ṣọ́ ti change wọn ẹ lọ wádìí gbogbo àwọn refinery wọ̀nyẹn wọ́n láwọn èèyàn tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọdẹ ṣe gbowó oṣù di ọ̀la láì fọ epo ẹyọ kan ọdẹ ń ṣe budget wọn fún ọ lówó oṣù àdé under pressure tó bá jẹ́ pé bàbá kan nu wa ló ní ṣé àṣẹ ni deliberate policy ni gbogbo àwọn ogun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń face ní gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yẹn bó ṣe òun ló ṣe sọ yẹn pé títí December àṣìṣe December mélòó tó ń bọ̀ yìí kò tí ì sí guarantee pò máa ṣiṣẹ́ nítorí àwọn igi wọ́rọ́kọ́ tó ń cause problem yẹn ṣì wà ń bẹ̀ so àwọn tó ń yàn láti ṣàṣojú ṣé wọn yẹ̀ wò ni àbí ṣé àwọn tó ń yàn láti 1999 wọn rí lè wo kí ni nǹkan tó kọ̀ sí kíní ni because mi ò ṣú ọ̀gbẹ́ kankan rí lè ṣe wọ́n ṣebí Ọbásanjọ́ ó release fọ́nrán kan láìpẹ́ tó ṣàlàyé gbogbo kíní reason táwọn refinery tí ó ṣiṣẹ́ gbogbo ẹ̀ ló sọ náà ẹ má yẹ ká máa sá gbogbo alátijọ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ta ni ó wà ní NNPC ṣọ́ ti ṣe anything níbẹ̀ lẹ́yìn àtijọ́ iná ni a ti retire àmọ́ ìyàn kan bẹ́ẹ̀ ni kí ni a fẹ́ kó change ó bí pé nǹkan tó ń ṣe wà òkè láyé fún wọn lẹ́tà ṣe ń wo dáadáa so ẹ jẹ́ ká mẹ́nu kúrò lórí gbogbo wọn yẹn. ààrẹ sọ láìpẹ́ yìí pé òun máa wo record after 1 year àwọn tó bá ṣe dáadáa òun máa change wọn. àná alánà kọ́ ló ṣe ń yọ DSS ló yọ ti NIA ó ń yọ wọ́n díẹ̀ ó ń ṣe é Nàìjíríà tóbi ju nǹkan tó ń sọ yìí lọ Nàìjíríà kì í ṣe nǹkan kékeré kì í ṣe Èkó kì í ṣe Ọ̀yọ́ state and various interest groups ló fẹ́ manage various tribes gbogbo ariwo tó ń pa nílẹ̀ Haúsá oríṣiríṣi ọ̀nà ló pín sí tó ń bára ọjà tó ń para wọn yẹn the first thing ni pé wọ́n ti ní bandit ní north kì í ṣọ̀rọ̀ 18 something ní bandit ti wà north kì í ṣe nǹkan tuntun Haúsá ti wà àwọn Fúlàní wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ àwọn Fúlàní wọ̀nyẹn nílùú bíi so nǹkan tó bá ṣe wọ́n kó lọ síbòmí ni àwọn ò kọ̀ bóyá ìlú dá ìlú ò dá wàhálà tó ń wà ní north sí tán ní àwọn kan bandit àwọn kan kí náà pè wọ́n Boko Haram àwọn ọmọ Haúsá ló ń bá àwọn Fúlàní jà bẹ́ẹ̀ àwọn Fúlàní náà dẹ́ lọ kó àwọn Fúlàní darandaran wọn wá láti wá fèsì Haúsá tó ọwọ́ àwọn Fúlàní lówó wà ìlú àwọn Haúsá ni ààrẹ máa ṣì nídìí mo ṣe ń kálẹ̀ ayé ìjẹta bí wọn kan ní táwọn kan address pé a nídìí kan wá àwọn èèyàn kan pé wọn internally kan tọwọ́ bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nípa àwọn tí wọ́n jọ ọba lé lórí tó ń mú nímú oko ẹrú wọ́n fẹ́ gbàrà wọn lẹ̀ ṣé kò sí nǹkan tí ìjọba àpapọ̀ lè ṣe ni ṣé ìjọba àpapọ̀ lè sọ pé ilé ìwé ẹ̀kọ́ láti primary 1 títí dé SS3 ọ̀fẹ́ ni àwọn gbọ́dọ̀ rí ọmọ láàrin ọmọ ọdún 6 sí ọmọ ọdún 18 níta níjọ́ tó bá yẹ kí school wà ṣáà lè ṣe ni ṣe báwo lọ́ọ́ ṣe ní south ní west then many of them benefit lóde tá a lè ṣe ṣáà lè ṣe ni ká provide oúnjẹ ẹ̀kan fún wọn so àwọn ọmọ yẹn náà láti lọ ṣé kò possible ni gbogbo kíní wọ̀nyí ṣe akọ̀ntọ́ra wa ni yá ọ̀pọ̀lọpọ̀ ló ti pàfàyè tán máa jẹ́lẹ̀ Jákàndé kọ́lé gbogbo létí Jákàndé mélòó nú ẹ̀ ló ní pílà ló ní dẹ́kìn wọ́n yọ blọ́ọ̀kì wọn tó lé wọn ṣé ilé náà dẹ̀ ti wá wó ni èlò ló fi kọ́ bọ̀tà bá nípa fẹ́ ṣe housing estate tí mo ní pé kọ́ máa yọ blọ́ọ̀kì káwọn kọ́ máa lọ ra yẹ̀pẹ̀ ṣùgbọ́n pé owó yẹn circulate ó yàtọ̀ sí pé mo lọ gbé construction company kan wá máa kó fún bá fi dọ́là sàkántì pé àjọ ń tanra wa ní àsòtọ́ ni
bí ọ̀rọ̀ àwọn èèyàn kan dẹ̀ ni tí ìyá bá di àǹkó ló ṣe kọ̀ tí ó bá ti dàǹkó ẹ̀kọ́ máa tọ́ra yín náà ni. Nísìnyí wọ́n ń pariwo nílẹ̀ Haúsá ìbáwọn náà ṣe lọ tẹ́lẹ̀ à ń pariwo wọn gbọ́ ẹlòmíì débẹ̀ ń sìn wọ́n á rí pé dàbí pé òjò rújó táwọn ń jó wọ́n sunkún. Kọ́lọ́n bá lọ́rẹ̀ ẹ̀mí ara ẹni kọ́lọ́n má jẹ́ kán rí parí kọ́lọ́n dẹ̀ kọ́ mọ́ ṣe kọ́lọ́n gbà fún nílẹ̀. Àwọn tó ń sunkún tẹ́lẹ̀ yìí ni mi ò rò pé a tún padà sẹ́yìn rẹ̀ àti sọ àwọn kan náà smọ́gùlù epo jáde kúrò nílùú tó ń lọ ta àwọn kan náà máa gbépo wọlé tó máa yí ọkọ̀ padà tí wọ́n já epo yẹn sílẹ̀ o tó máa ní kán tíìkì ẹ̀pọ́n ti jẹ́ pólẹ̀ tó tún gbé lọ sí Sierra Leone gbé lọ sí Ghana àbí àwọn kan náà ń lùpù kíní crude oil tó ń jí àwọn kan náà ń lọ mine gold nílùú wọn tó dágbádá bò tó ní Boko Haram wà bẹ́ẹ̀ so ọlọ́pàá sójà ò lè débẹ̀ tó dẹ̀ gbé plane dẹ̀ wá síbẹ̀ tó dẹ̀ gbé gold yẹn lọ ṣé inú gbogbo máa dùn ni so ṣé o expect kan sùn ni. Èèyàn kan ló wà ní Central Bank tó ń gbówó tó sọ pé òun print 1 billion pẹ̀lú 20-something billion àwọn tó benefit yẹn wọ́n á dẹ̀ jókòó àmàrẹ́rìn ni. Owó tó wà ń ta tó wà lọ àwọn èèyàn ti lówó gan nílùú yìí nídìí Bàdàrú yìí many of them ò dẹ̀ ready kí nǹkan tó torí bí Bàdàrú yẹn náà ti ń jẹ. So iṣẹ́ tí ààrẹ ti sọ tẹ́lẹ̀ pé kẹ́ má ṣàánú òun lòun sọ pé òun rẹ̀ ṣe mo dẹ̀ believe pé ó capable. So àwọn tó ń pariwo wọ́n fẹ́ kán change ìjọba wọ́n mọ̀ nǹkan tó ṣe ń sunkún mo sọ láti ilẹ̀ bó báwọn yẹn ṣe ń pariwo ẹ máa gbọ́ pé àwọn kan sọ pé rọ́ bó ṣe ń ṣe yẹn ló dáa àwọn tátẹ́gùn fẹ́ sísìn ọrùn fáànù ni tó bá ṣí fáànù tó bá ń fẹ́ sí ẹ tó fẹ́ sí ẹ wàá ṣára tó bá sun kúrò lórí burúkú láwọn èèyàn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ariwo ọjà ni ìyẹn ọjà tá à ń ná ní cafes wọ́n fẹ́ ṣe kú nǹkan ṣe tó bá dá padà wọ́n bá ka ara governance náà ni security ṣé mi tí n bá lè secure ara mi báwọn bẹ́ẹ̀ yẹ secure mi yìí ààrẹ tẹ̀ ń bá ṣe náà kì í ṣe pé òun náà sùn kì í ṣe pé ó gọ̀ kì í ṣe pé kò mọ̀ nǹkan tó ń ṣe. There may be instances that need issues but widely believe me he's still getting it right. He's still getting it right. Lieutenants to assist and make him achieve the goals at a faster time. Ká tó tọ́ kábàárà wa sòtọ́ ọ̀pọ̀lọpọ̀ youth ni òrìṣẹ́ ṣe náà ṣe ń rí wọn lò wọ́n ti ó ní nǹkan tó sọ wọ́n ti weaponize poverty drug táwọn ọmọ yẹn mu frustration ni ṣé ẹni tó mu drug ṣó mọ nǹkan tó ń ṣe mọ́ kọ́ tẹ́ bá sọ fún pé kó ṣe ló máa ṣe àwọn náà fìyà jẹ wọ́n tán jẹ kan rí ṣe tán jẹ kan àwọn náà kó drug wọlé náà tà fún wọn. àwa ni gẹ́gẹ́ bíi pé àwọn ọmọ wa làwọn ọmọdé wọ̀nyí ká bẹ̀rẹ̀ sí ronú bàbá ṣe mójútó wọn. The problem is endemic. kíára mi yẹ ẹni tó ní fearless ṣó wà Nàìjíríà ni ṣòwò rẹ tó ń sọ̀rọ̀ sá lọ sọ́dọ̀ ìyàwó àtàwọn ẹ̀ ní US owó ń wọnú àkáǹtẹ̀ o ẹ̀yìn kan jẹ́ wọ́n ti àwọn kan mọ́lé bí èèlò ló ń fún wọn òun tó mọ̀ pé òun fẹ́ lead kò ṣe wá kán tí òun mọ́lé òun ṣe jókòó sí ó ṣe sá lọ sí US gbogbo wọn ti wà tipẹ́ àwọn kan fi gbogbo nǹkan tẹ̀sán wọn fi ń jẹun ni kò sí àwọn tó ń jà fún àwọn kan ń jà fúnra wọn ni àwa la ní kó ju wàhálà àwọn ọmọ wọn yẹn la ní láti bá sọ̀rọ̀ ẹ wo gba election president tí gbogbo ń sáré òbí náà ti wá di Jésù òjijì tí ó rí ìjọba ṣe ńgbà tó ṣe gọ́vnọ̀ kóòtù ló gbà á lẹ̀ tó fi di gọ́vnọ̀
òun ló sọ pé bribe náà gbà so bribe òun náà bribe ní tó fi di gómìnà gbà yẹn no yẹ rí gbogbo àwọn kinní wọ̀nyí mi ò àwa la ṣe fún wọn lọ́rọ̀ sọ wọ́n lọ fẹ́ ṣe kinní kan good is there no control on the social media who gave the licenses out kí lẹ́ni àwọn tó wà bẹ́ẹ̀ yẹn kí ni iṣẹ́ tán ṣe gangan why allow them to use it to create problem Facebook ń check nǹkan tẹ́ bá post now wọ́n á dẹ̀ ní nǹkan tó post yóò dá wọn block ẹ̀ so kí ló ṣẹlẹ̀ sáwọn tó kù tó bá ṣe is it not employment for these boys to keep them busy so kí ló really go on governance ni wọ́n tí mo dẹ̀ ń parọ́ ní ẹrù àwọn èèyàn tán lọ́pọlọ tán lè ṣe lò wọ́n ní wọn ní gbọ́ràn wọn ní ṣe kinní kan wọn ní ṣe control àwọn rúùtù tí ò yẹ kó lọ lẹ́tì síwájú wá ń complain báwo la ṣe fẹ́ lọ síwájú tá a bá tí ì change gbogbo policy wọ̀nyí. We need policy direction that will reposition the country tó máa jẹ́ kí ọmọ gan tó bá sùn tó bá jí kínú ẹ̀ dùn pé òun wà Nàìjíríà. Several of us mo ní bí ṣe tán secondary school ẹ̀gbọ́n mi Professor Mrs. Bọ́lárin ó wà Oxford pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n ní kàn jẹ́ kí n máa bọ̀ òun ló tọ́ mi lórí ìyá mi tètè kú so òun ló tọ́ mi láti kékeré pé kí n máa bọ̀ lọ́wọ́ kí ni mo ń bọ̀ wá sí torí believe tiwa ní pé tó bá lè succeed ní Nàìjíríà àwọn tó lè succeed àwọn ọmọ bàbá olówó náà ń kó lọ sílùú òyìnbó up till now that's still my belief àwọn ọmọ tèmi ń jà wọ́n fẹ́ lọ́mọ ní kí lè wà lọ opportunity wà ń bí yìí opportunity tó wà ń bí kò sí nílùú òyìnbó block la fi ń kọ́lé tá à ń sọ pa lówó yìí lọ sí gbogbo inú àwọn àgbàdo kankan tẹ́ ẹ̀ sọ yìí block náà rà tó fi kọ́lé o pákó ni àwọn tẹ́ ẹ̀ lọ́ba náà fi ń kọ́lé o pákó náà fi ń kọ́lé o foundation nìkan náà ṣe nípa wàá rí pé tíjì bá jà gbogbo pákó yẹn máa wó lọ kòròfó lẹ́ máa rí kí ni Ọlọ́run bless wa ìbùkún wa pọ̀ jù akẹ́bàjẹ́ ni wá ni àwa láwọn olórí torí wọn pé tó máa lè lo kíní yẹn fún benefit ọ̀pọ̀lọpọ̀ kó tó ń kọ́ sáré o nìyẹn kì í ṣe pé a ní Ọlọ́run ṣe fún wa Ọlọ́run fún wa láwọn èèyàn tó lọ́pọlọ àwọn èèyàn tó lọ́pọlọ yẹn àwọn tó ń fi ìpọ́n lọ́pọlọ tó ti kọ́kọ́ síwájú wọn débẹ̀ wọ́n wá dí àwọn kan lọ́wọ́ pé wọ́n má débẹ̀ ṣùgbọ́n kò sí ẹni tọ́lọ́hun lè mú sẹ́ni tọ́lọ́hun jùlọ gbogbo ojú kan wà ní. ìwòyí làárọ̀ Ango Abdullahi ò ṣe mínísítà láìmọye ìgbà ni òun ò ṣe sọ pé òun fẹ́ pín gbà yẹn ó gbà tó bọ́ sọ́dọ̀ tiwa náà tó jáwà là ń fọ́bẹ̀ ge ní ká wá pín ẹ jẹ́ ká jọ kọ́kọ́ ge náà káwa náà jẹ díẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ tiwa náà gbérí díẹ̀ náà ṣé Ango Abdullahi ò ti ṣe mínísítà rí ni ẹ má jẹ́ kó máa tàn yín náà ta ló ń jẹ́ Ango Abdullahi ojú ẹ̀ tí ń gbà tó ń ṣe mínísítà pé àkíṣe nǹkan kan náà kò pín ni. Pan Yorubanist ni mi màá ṣe Yorùbá kí n tó ṣe anything ṣọ́rọ̀ mi yẹ wọ́n ti kó bá wa jù atẹ́gùn wa fẹ́ sí wa díẹ̀ sí ẹ bá lẹ́fẹ̀ẹ́ ibo náà lọ nígbà táwọn ibo fẹ́ lọ ṣùgbọ́n nígbà ká pa wọ́n Nàìjíríà kàn jẹ́ kàn bá tó bẹ́ẹ̀ kan lọ tá a bá jọ ṣe lé ìtàn a lè dúró lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí Buhari ń ṣe tí gbogbo ẹ̀ kú tán wọn làwọn fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ sórí nǹkan tó ń pè ní north yẹn ó ti pín ìjà wà bẹ́ẹ̀ àwọn north east pẹ̀lú north west wọn agree north west ló ń rúlu wọn tẹ́lẹ̀ àwọn Sokoto axis nísìnyí tó bá wò láti gba Buhari àwọn north east ló ń lò àwọn Maiduguri Yobe kankan ibi tí wàhálà ti wà nìyẹn so àwọn ilé ìtọ́ tí ń wà ní gọ́fìmẹ̀ látijọ́ yìí wọ́n ń pariwo bọ́tọ̀ dalẹ̀ ló pọ̀ jù nú wọn làwọn èèyàn ṣe lò wọ́n àwọn eléyìí wọ́n ṣe fọkàntán
wọn dẹ̀ sí wọn déjọba rí àbí Hausa náà làwùsá ń jẹ so tó bá sọ pé àwọn kan bá sọ pé káwọn lọ lọ́tọ̀ àwọn kan sọ pé àwọn láìkì ẹ̀ báyìí lọ yẹ̀ wò dáadáa tí North West máa ń sunkún North East ń rẹ́rìn North Central. So when you start looking at it, there is no unity, but the point is one region is richer individually. Because they've been in the corridors of power for so long, they've been able to loot the economy for so long, they have more than enough resources in there to cause problem. So they instigate all the noise. Gbogbo ariwo tó ń gbọ́ àwọn yẹn ni wọ́n jókòó sí Dubai. Owó Nàìjíríà náà fi gbé Dubai ró. Lọ sí Durban, lọ sí South Africa, owó Nàìjíríà ni. Lọ sí UK, owó wa náà wà bẹ́ẹ̀, Switzerland owó wa ni. So àwọn tó kówó yẹn sí gbogbo bẹ̀ wọ̀nyẹn, àwọn náà ń gbára. So wọ́n pariwo kí ló agree tí Nàìjíríà bá ká lọ lọ́tọ̀ lẹ́ni kí Yorùbá dúró lọ́tọ̀. Ìyà ò lè jẹ wá. Ìyà ò lè jẹ wá, mo tún repeat ẹ̀. Ìran Yorùbá ti gbẹ́sẹ̀ ńlẹ̀ ju gbogbo ilé ìdánsọ yẹn lọ. Ọlọ́run bùkún wa, adé yàtọ̀ sáwọn ẹ̀yà tó kù. Lọ sínú Encyclopedia Britannica, wàá rí bẹ́ẹ̀ lọ sí Yorùbás. Kọ́ tí wọ́n sọ ní pé ẹ̀yà kan wà ní West Africa tó ń jẹ́ the Yorùbás. Pé lẹ́yìn àwọn Gẹ̀ẹ́sì, àwọn ló tún kàn pé nínú ọgbọ́n àti ìmọ̀. Kí Gẹ̀ẹ́sì tó sọ pé àwa ló kàn, a mọ̀ jù wọ́n lọ wọn nígbà kápẹ́ àwọn náà kọ̀wé wọn ní sọ pé ìwà la mọ̀ ojú àwọn lọ. Nínú gbogbo ìran. So deliberate policy ni lẹ mú ẹ̀yà Yorùbá yẹn lẹ wá pín. Ẹ pín àwọn kan sí Ghana, ẹ pín àwọn kan sí Togo, ẹ pín àwọn kan sí Kútọ́nù, Republic of Benin, ẹ wá pín wọn yamayama. Ṣé sábà sọ pé ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn wo ló pé? Ó pé Yorùbá. Torí Yorùbá ní system. Òyìnbó sọ pé pàtàkì àmàdé, àwọn ti ní system of governance. A ní system of governance, Ọ̀yọ́mèsì wà, ọba wà, àwọn tó ń gba ṣàkọọ́lẹ̀ wà, which is like governors. So there is system of Anyami wa. Each garrison ló ní yàn tó head ẹ̀, now to head the Abẹ́òkúta area, àwọn kan wà ní. So Yoruba is they've recognized Yoruba as a nation since 18 something. Ṣọ́pọ̀ Hausa nation rí ni, àbọ̀pọ̀ Igbo nation rí ni, àrífín ni gbogbo eléyìí. Òyìnbó ló dẹ̀ mọ́mọ́ skata wa nítorí ẹ̀rù wa ń bá wọn. Ìtàbá wa pọ̀. So ó pé wa lénìí kọ́ máa gbé gbogbo nǹkan tó máa rò pọ̀ ní ẹ̀ lọ. Kò láàrin ọdún 5 ẹ̀yà Yorùbá máa yàtọ̀. So Yorùbá pẹ̀lú wọn sí league, àjọ sí league kan náà. A fẹ́ dá dúró, sí nǹkan tó ní ká má dá dúró. But nǹkan tó wà lẹ́yìn, ẹ jẹ́ ká jọ kọ́kọ́ nígbà tí mọ́lá wà bẹ́ẹ̀, òun ṣe gbà ká dá dúró. Nígbà tí èèyàn ti yín débẹ̀, táwọn èèyàn ti yín náà máa benefit lẹ̀ wá ní kẹ́ dá dúró. Ẹ jẹ́ ká jọ jẹ́ tán, ìdábàjọ́ jẹ́ tán, ká wá náà ká máa dá dúró. Wọ́n jọ jókòó tán jọ ń jẹ oil ní náà. Àjọ ṣòwò wọn la fi kọ́ NPA ni. Awólọ́wọ̀ ló kọ́ Nigerian Ports Authority, owó kòkó, owó agro industries wà ní náà. Nàìjíríà ló ń lọ síbi Hausa Fúlàní gbogbo náà wà bẹ́ẹ̀. Àwọn náà jẹ́ ọmọ Yorùbá mélòó ló wà bẹ́ẹ̀. Ìjọ ọlọmọ Yorùbá ti head ẹ̀gbẹ́. Nísìnyí lẹ́wọ̀n rántí. So nísìnyí tó àṣẹwà ń ṣe díẹ̀díẹ̀ sí ká tún sọ pé ẹ̀wọ̀n sọ wọ́n jẹ́ gbádùn lọ nìyẹn. Àìrọ̀ ẹ̀jẹ̀ gold wọn tán rí yẹn. Gbogbo uranium ti ta gbogbo nǹkan tó ń sọ pé ẹ jẹ́ ká náà kájọ pin náà kájọ jẹ́ débi kan. Ẹgbẹ́ ìṣàkóso APC lẹ́kọ̀ọ́ mi ò rí nǹkan kan tó wrong. Politics a máa sọ nǹkan pé crisis management ni. Alam kò ní èsì. Lè kó yàn méjì mẹ́ta pọ̀
kójọ́ mọ̀ ìyá kan náà kọjọ́ bàbá kan náà kan máa jà àwọn àtẹnu wọn ń jà crisis management ni ariwo tó wá látàlí mọ́ṣọ́ ariwo wá náà bá dàgírí ariwo wá káàkiri kò sí bá ṣe manage ni ṣọ́rọ̀ mi yé yín sí so pé crisis wọ́n wá bá chairman gbọ́n yẹn crisis management ni ariwo yẹn ti lọ́lẹ̀ náà báyìí àbí àwọn tó dẹ̀ ṣe àṣemáṣe wọ́n ti ń dá sẹ́ríà fún ọ èyí tó fẹ́ sáré lọ́kọ̀ tí wọ́n ṣe máa yanjú ẹ̀ because there are processes nígbà tó dẹ́gbẹ́lẹ̀ àwọn òfin wà ìlànà wà tí kò báyìí bá ṣẹlẹ̀ tó bá rò pé kò tẹ́ lọ́rùn bí báyìí ni kò ṣe kò báyìí ni kò ṣe wọ́n ní kó lọ nàyàn wọ́n ní kó lọ sífìlẹ̀ so tẹ́ bá sọ pé akatakítí lẹ fẹ́ ṣe nǹkan tó ń ṣe náà níbi akatakítí náà wà but ẹgbẹ́ là ń ṣe so normal nínú ẹgbẹ́ wàríwèrè wàrásíwí wàrẹ́ nítorí ó pè but gbogbo wọn torí nọ́mbà la need wọn béèrè bóyá sáwọn tó dìbò yẹn òṣòrí wọn pé o mélòó ló dìbò náà fẹ́ mọ̀ èèyàn mélòó èèyàn ní gbogbo wọn so àti wèrè àtàsíwìn ni àbájọ kóra wa lọ náà ni a máa bá máa ṣe máa manage ara wa lọ so the APC moreover tó jẹ́ winning party ó yẹ kẹ́ mọ̀ pé àtẹ̀yìn wèrè o àtàsíwìn o àtàwọn gbogbo yín yẹ máa jọ pò pọ̀ mbẹ́ one of the disadvantages pé ẹ̀ ń win nìyẹn advantage ibẹ̀ ni pé kẹ́ ẹ ní àwọn quality person tó máa manage ẹ̀ dẹ̀ rí pé Pastor Cornelius Jalabi has been trying his best. In fact, ó ti di reverend tó ti bẹ́ẹ̀ di bishop nílé tó kó sí torí bí ń preach ló ń preach but you will see that he's been handling the party maturely and effectively so far. So mi ò ní kankan ẹ wá sọ̀rọ̀ ìjọba Gómìnà Babájídé Sanwó-Olú ó ń gbìyànjú tiẹ̀ o ṣe mọ̀ pé kò síjọba kan náà torí bá kan náà nígbà ayé tiẹ̀ nǹkan tó bá náà ló máa ṣe àsìkò tí ẹni kòrò ó manage dáadáa o all over the world náà ti gbóríyìn fún torí tí ó bá manage dáadáa èkó adáhóró ẹgẹ́ nìkan tí mo sọ ọ̀rọ̀ ebi dé ebi òde yìí several innovations ló ti ṣe o tó dẹ̀ ṣe ń ṣe lọ and ẹ bá monitor ẹ̀ dáadáa tó bá kúrò ní EndSARS táwọn ọmọ Ìgbò tán lọ ń sun kìnnìkiri tí yóò tètè get on top and gbogbo àyẹn náà wọ́n ti fura pé Tinubu fẹ́ ṣe president wọ́n fẹ́ bà orúkọ ẹ̀jẹ̀ ẹrù Tinubu náà ń lọ attack kiri nǹkan bẹ́ẹ̀ yẹn yóò bá sí ìyẹn èmi ò rí kankan tó blemish nǹkan record ẹ̀ so far. He's been handling Lagos, leading Lagos effectively. And he's been giving his best to the governance in Lagos. So for me, I'll give him kudos. I wish him best of luck and good health. Ẹ̀rí deputy ẹ̀ náà pé nígbà tó fẹ́ jẹ́ pa ní gómìnà méjì ni. Because tóun gan bàráyè, ìyẹn cover àwọn nǹkan tó yẹ kán ṣe. But gbogbo ẹ̀ jùlọ àwọn tó jọ ń ṣiṣẹ́ ló important àwọn yẹn gbogbo wọn ẹ rí pé quality àwọn èèyàn tó máa ń lò lẹ́kọ̀ọ́ ó háyà sí nǹkan tó ń lò láwọn ìlú tó kù you may have PhD kan máa lò ẹ̀ lẹ́kọ̀ọ́ because there are other things other parameters that will come in tó máa weigh in then civil service Èkó is one of the best. The training is far better than all the other states, even the federal. Our ladies son almost the same thing, the federal and so. So for me, the governor and his deputy have done their best, and I wish them the best of luck and good health.
ṣé mo sọ láti bẹ̀rẹ̀ pé mi ò kiri lè mi ò ní interest nínú pọ́n contest wọ́n ní tilé oge tó ge jẹ bá lọ contest ẹrù ẹlẹ́rù ló ń lọ tójúbọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń jà bóun fẹ́ lọ torí tara wọn náà ṣe ń lọ now ìgbà yẹn tẹ́ ní mo contest mo sọ fún àwọn tán súnmọ́ mi kí ṣe pé ó wù mí láti àwọn kan pè wọ́n ní pé o ò lérò o ò lè kó àwọn èèyàn jáde ìtorí ẹ̀ lóye bẹ́ẹ̀ kan rẹ̀ ní ẹ jẹ́ ká test ẹ̀ o a dẹ̀ test ẹ̀rú dẹ̀ bẹ̀rẹ̀ sí báwọn sọ jẹ́ kí n contest ni ìjọ tó fẹ́ ṣe primary wọn pé helicopter wà ajá tó kó wá sí Fàkọ̀jà yálé ní 40 gbogbo ọlọ́pàá ẹ̀rọ pé military zone torí pẹ́rù mi bá wọn àbí but mo ti make point mi tí mi ò bá dá ẹ ní bẹ̀rù tó dé tó yìí ṣọ́rọ̀ mi yẹn sí at the end of the day ìgbà tán dìbò náà ìbò mélòó náà rí gbàtàn mú result lọ ìbáwọn tán mú result náà padà wà tán ní pé ojú ń ti àwọn báwọn INEC ń béèrè pé ṣé bò kánsẹ́lọ̀ ní pé bò kánsẹ́lọ̀ gan gbọ́dọ̀ pọ̀ tó yìí how can you say you have just 7,000 votes for federal election torí àwọn èèyàn bínú báwọn ò ní dìbò so ó wà nù nǹkan tèmi dẹ̀ wọ́n nù wọ́n sí tán bá ti ní pé ẹ̀kí nìkan wọ́n fẹ́ èèyàn kan làwọn fẹ́ ẹ má lóyàn tí wọ́n fẹ́ o Ìfàkọ̀jà yé burú díẹ̀ o àtòjókòrò tẹ bá lóyàn tán fẹ́ àjókòó lé wọn o torígbà náà lè máa ní pé bó wọn dínkù kí lẹ ṣe tí bó wọn fi dínkù tínú wọn bá dùn sí nǹkan tẹ ṣe wọn á jáde ṣiṣẹ́ o so when you say future èmi believe pé Ọlọ́run ló máa ń take care of future this last one àwọn abá mi ká jáde kí wọ́n lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré Àbújá ẹ̀gbọ́n mi tó wà bí Lábìjọ ó ti wá bá mi meanwhile deputy governor ọmọ bàbá mi tó ṣaláìsí mi ò tí ì mọ nǹkan tó fẹ́ tí nǹkan tó bá fẹ́ tí n bá mọ̀ ni mo tó lè sọ pé nǹkan báyìí politics is about alignment realignment continuous realignment interest ni ṣọ́ra mi yẹn sí tó bá nílé ní nǹkan báyìí ló ń fẹ́ iṣẹ́ wo ni màá ṣe bẹ́ẹ̀ torí èmi kọ́ ni màá kọ́ sọ pé mo fẹ́ gbà báyìí kó wá ní pé nǹkan báyìí ló ń fẹ́ kí wáyé ṣe wá sọ pé ṣé ibi tí mo gbà yẹn màá tún dáwọn yẹn sí oh God wáyé ṣe wá padà so until tí bá mọ nǹkan tó ń fẹ́ ṣe lèmi tó lè said so nǹkan tó máa sọ pé bóyá bí pé ká sọ pé èèyàn yẹn principal ẹ̀ ibo ni mo fẹ́ gbà ibo ni mo fẹ́ lọ until tí bá rí ibi tó ń lọ Ọlọ́run bá gbàdúrà wa tán fi ṣe gọ́vnà ó lè ní pé Ọlọ́run lè bẹ́ mi náà ṣe kọ́ ní kí wá ṣe chief of staff Ọlọ́run lè bá mi ṣe kọ́ ní kí wá ṣe commissioner fún environment àbí nǹkan àbí Ọlọ́run bá gbàdúrà tó di gọ́vnà ní wọ́n bá sọ pé òkè kó máa lọ sí house of rep máa lọ sí senate wọ́n tú okùn lọ́rùn tèmi ó mì pa àwọn tó máa ṣe iṣẹ́ tí mò ń ṣe mí wọ́n ti groom wọn but a lè wà lógun kí àwọn generals kan ní ambition mi ju principal lọ ọmọ ṣé òkè gbọ́njọ gẹ́ lọ. Well, to be candid with you, ìmọ̀ràn mi mo sọ fún ẹ ọmọ ṣé òun gbọ́jọ́ gẹ́ lọ ìmọ̀ràn wo la fẹ́ gba ààrẹ wájú ká máa gbàdúrà fún kọ́ tí bíbélì tèmi tó sọ nìyẹn ó ní ẹ gbàdúrà fún àwọn tó ń ṣe ìjọba lórí yín tán bá ní ìdìmọ̀ràn ọmọ bí tán bá fẹ́ sí ìbò ṣe bọ́ ọmọ àdírẹ́sì mi ọmọ fóònù mi àbí lágbájá nǹkan báyìí ni kò ṣe
tó kì í ṣe pé wọn ò mọ àwọn èèyàn tó yẹ kó pè tán bá fẹ́ ìmọ̀ràn. Nǹkan tọ́lọ́run bá darí oníkálukú ló ń ṣe. Sọ̀rọ̀ mi yìí ó wà unfortunate fún wa nílùú yìí. Gómìnà ló wà ní Ogun State bọ́n ṣe bu tó ṣé kò mọ̀ pé Ṣàngó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀, kò mọ̀ pé Àgbàdo wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nísìnyí ó ti yí padà síbẹ̀. Ṣé pé ọkọ̀ gbà mọ́rùn wọn ẹ̀mí Ọlọ́run ni Nàìjíríà máa dá ọwọ́ Ọlọ́run ló wà. Wọ́n nípa máa ń gbàdúrà jù ṣé pé ní ká máa ṣe ni. Ohun gbogbo àwọn tó ẹlẹ́tàn lè pọ̀ jù nínú àwọn tó ń ṣe olùṣọ́ àgùntàn tó ń ṣe prophet kiri, but even then Ọlọ́run mọ bó ṣe ń ṣe fáwọn èèyàn ẹ̀. A máa lékè gbogbo ogun yìí. Gọ́vnà kò sí nǹkan tó fẹ́ gbà nímọ̀ràn fún gọ́vnà kankan tí inú wọn tán fẹ́ ṣe ló máa ṣe. Ọlọ́run la máa gbàdúrà sí kó mi sí nínú kó lè ṣe rere. Mo fẹ́ council chairman gan gbọ́dọ̀ sí ẹlẹ́nu ni ọmọ tó bí inú fi ṣe council chairman wàá rò pọ̀ ṣe pé fáwọn ọ́fíìsì yẹn ni tó bá ti débẹ̀ tán nǹkan tí wọ́n yẹn sọ fún ẹni yẹn pé kò sólórí tí ò dá o, kò sọ́ba tí ò dá o, àwọn òjòyè ni o. Tó bá ti rá àwọn kan tó ń fẹ́ sí lórí, ok wọ́n rí pé ó láìkí obìnrin tó fàìn ṣùgbọ́n ojú máa ń tiẹ̀ láti bá wọn sọ̀rọ̀. So ìkànnú àwọn tó yí ẹ̀ka ti tètè mọ̀. Ìwọ ni gómìnà ní Ọ̀yọ́ state ẹ wá ṣe nǹkan lẹ́kọ̀ọ́ ẹni yẹn wà ní àwọn ìtọ́rọ̀ àjẹ́ hòtẹ́ẹ̀lì tẹ̀mádé tí ó ti tètè níbẹ̀ ó ti lọ wá àwọn ọmọ tó fàìn bí méjì sínú hòtẹ́ẹ̀lì fún owó ọbẹ̀ orí wọn ó ti mọ nǹkan tó láìkì tó mọ̀ jẹ́ ó ti dá UN náà àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ba lọ sí Abuja ẹ make sure pé kí ni wà nù list yẹn o tọ́ba lọ sí London ẹ make sure pé wà ń bẹ́ o ó ti mọ ètò tó máa ṣe ètò tó ń ṣe yẹn èyí tí wọ́n rí ni pé ó ń tẹ̀wọ̀ lọ́rùn oríṣiríṣi ló dẹ̀ ń lọ bẹ́ẹ̀ àti láwọn tó jẹ́ pé àti kọ́kọ́ bá ọmọ yẹn sùn kó tó gbé fún ẹni tó pè lọ́gẹ̀ẹ́ so owó tó fún ó níye tó ń gbà lọ́wọ́ ẹ̀ tó fi ń ṣiṣẹ́ ṣe bọ́ tó ń mọ̀ ó láìkí ẹ̀hún òun ló ń gbọ́mọ fún òun àti láwọn tó jẹ́ pé wọ́n bá wọn gbówó bàbá yín gbé dọ́là lọ sí US àbí tó yẹ pé torí nǹkan tó ṣe lẹ́mọ́ ni ẹ nítorí pé ó mọ̀ pé ó máa rí jí inú ẹ̀ so kò sígbà kankan kò sí ẹni tó fi ṣe olórí kankan tí ò ti ní àwọn tó ń pè ní hangers on. Ọlọ́run ló máa ń kóyàn tó bá ṣe olórí ló máa ń kóyàn. Gbogbo ilé ìtàn sọ yìí wọ́n sọ pé fún wọn lówó ní Christmas kan fi ṣe nǹkan gbogbo wọn ní irọ́ náà ń pa àwọn kan jáde wọ́n ní wọ́n fáwọn àwọn ti pín ní gbogbo Nàìjíríà yìí out of about 700 and something members of House of Rep àwọn tó jẹ́wọ́ pé wọ́n ṣe nǹkan kan ṣọ́ pé 5 bóyá èèyàn kan lógún èèyàn kan lọ́yọ̀ọ́ Haúsá kan tó kọ́kọ́ pariwo wọ́n pé 5 sẹ́nítọ̀ ò lárí ọbẹ̀ rẹ̀ kì í mú níkún àgbà aṣíwájú ò ní sọ̀rọ̀ àtúráì gọ́vnà wọ́n gbowó kò délẹ̀ náà ṣe lọ tráì sẹ́nítọ̀ wọ́n tráì House of Rep kò délẹ̀ náà lábádé gbogbo fún àwọn chairman náà kò délẹ̀ bọ́tẹ́yọ kọ̀ọ̀kan nu wọn tọ́lọ̀ bá mi sí ẹ̀rá pẹ́ náà àṣàrí councillor ní Rivers State tó ṣe bridge pẹ̀lú owó oṣù ẹ̀ so which means pé it's doable adẹ̀rí councillor lẹ́kọ̀ọ́ bí tó ń gbowó ju tàwọn ti Rivers State lọ tó yẹ pé ó ti nílé bí 3-4 láàrin ọdún 4 tó ṣe councillor councillor náà ni wọ́n kọ́ tí ó bù àlọ́kàn wọn lọ ní kálukú ṣe so à ń ṣẹ̀sìn ṣùgbọ́n à ní bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ló dàbí pé ó lack a ní láti ká bá nífẹ̀ẹ́ ara wa gbogbo kí ní wọ́n yà dínkù a lot.